mojúbọ olódùmarè lẹ́yìn olódùmarè kò sẹ́lómi olódùmarè náà ń lọ́ba tó tún kù. adúpẹ́ lọ́wọ́ olódùmarè tó tún mú ẹ̀mí gbogbo wa rọ́jò òní. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi home and abroad mo kí gbogbo yín pátápátá o, ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àtàsìkò tẹ́ bá wà lápá bí tẹ́ wà níbẹ̀ ń. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mo kí yẹn dákun ẹ wá nǹkan fìdílé bí ọba nídìí obìnrin dédé jẹ́ kúmọ́lú àfẹ́yí tí ọba sanwó kọ. mo tún ti dénú mo dé kólókó ọmọ lè roko mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà mo dé ká mo dé bèbó fẹnu ọkọ̀ sọlẹ̀ láì dènà pẹnu ẹ̀yin olólùfẹ́ mi. ọ̀rọ̀ tí mo tún gbé wá síta lónìí gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá mo kí gbogbo yín o ẹ kú suffering and smiling kéèyàn ọmọ jìyà kó sì tún máa fẹ̀rín sí kó máa fẹ̀yìn kẹ ẹ ti kó àṣà tuntun tẹ̀ ń dá káàkiri gbogbo ọbẹ̀ wọn tẹ̀ka kó o ṣe bẹ̀ mo kí gbogbo yín o ẹ kú bélédù wá ti pé orí ẹyin ọ ti mọ yín lára náà ní nàìjíríà mo sì tún kí gbogbo wa pátápátá nílẹ̀ yorùbá káàárọ̀ àjíbí pé ẹ kú bélédù wá ti pé orí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé inú yín dùn sí yorùbá nation tínú yín dùn sómìnira ara wa tínú yín dùn sí wípé ká mọ́ jẹ̀yà mọ́ tínú yín dùn sí pé kí fúlàní ọmọ kó wa lẹ́rú mọ́ tínú yín sì ń dùn sí wípé káwa náà ó lómìnira ara wa kọ́mọ ẹlẹ́ran wa ọmọ wa mọ́ jẹgun mọ́ o kọ́mọ aláṣọ ọmọ mọ́ wàkísà gbogbo yín láṣẹ Èdùmàrè ikú burúkú ọ̀nì kanjú pa yín ní kú bẹ́yà ṣe kú tó ń tògóró ní bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn kéwékéwé ayé àṣà ayé ìrèrè ayé kọ̀ ní gbé yín lọ́mọ lọ láṣẹ Èdùmàrè. ẹ dákun ẹgbọ́n tí mo tún mú wá adúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba tí ń bá wa fojú àwọn ọ̀tá bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá o ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà ewé ẹgẹ́lẹ́ tí ò níbìkan àgbámú abalájọ wọn ní olódùmarè ọba ìrẹ́dà ń ṣẹ́ kó mọ́ fàyàtì bọ́lódùmarè bá rán yàn ń ṣẹ́ ìmọ̀ dúró tìyàn gbágbágbá ni kò sì ní jẹ́ kó dúró tó nítọ̀hún abájọ tólódùmarè ọba tó fi dúró ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé èmi ni mo ránṣẹ́ màláìka àsìkò yìí ní ọ́fúnlẹ̀ yorùbá káàárọ̀ àjíbí ọ̀yá máa ń ṣiṣẹ́ lọ mo sì dúró lẹ́yìn rẹ gbágbá abájọ tó lódùmarè ọba fi tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ní kó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kọ́fò kó nìṣó olódùmarè o ìbà rẹ o ẹ má jẹ́ ń tàn yín lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èmi ò ní dákẹ́ o ó sì nídìí ọ ní nǹkan tí mo rí ṣe mọ̀ pé wọ́n ní bí ọba nídìí obìnrin èdèdè jẹ́ gúmọ́lù àfẹ̀yí tí ọba sanwó kọ gbogbo wa nílẹ̀ yorùbá gbogbo wa lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo wa ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá àti jákèjádò gbogbo àgbáyé gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ọjọ́ kìíní oṣù keje ní ọdún 2021 ní ilé wọn tí ń bẹ ní ṣókà tá a kàn déédéé rí i pé tí wọ́n kó amọ́ tàǹkì wá tí wọ́n kó oríṣiríṣi àwọn nǹkan ìjà wá wọ́n sì wá níwàá wípé gbogbo ẹni tí wọ́n bá nulẹ̀ náà kí wọ́n pa wọ́n ní fọnáfọnṣu ni àbí kí wọ́n balẹ̀ jẹ́ wọ́n sì balẹ̀ jẹ́ lọ́jọ́ tá à ń wì yìí wọ́n bọ̀nà jẹ́ kódà èèyàn méjì gbẹ̀mímì tó sì lọ sọ́run àjàǹtẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún kólódùmarè ọba kó bá wa fọ̀run kẹ́ àwọn méjèèjì tó gbẹ̀mímì lọ́jọ́ náà lọ́hùn-ún kó dẹlẹ̀ fèèyàn rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi sílẹ̀ sílé ayé kólódùmarè ọba kó bá wa tọ́jú wọn o iwájú tí wọ́n dojúkọ kó má bàjẹ́ o ẹ̀yìn tí wọ́n sì fi sílẹ̀ náà kó má bàjẹ́ kí yorùbá nation ó má bàjẹ́. tó lọ́jọ́ tá à ń wí yí ọjọ́ burúkú èṣù gbomi mu ni a sì mọ̀ wípé ìjọba àná bẹ́ẹ̀ bá gbàgbé ìjọba àná ìjọba fúlàní ń lọ ṣiṣẹ́ náà nítorí wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ń sọ wípé ẹ mọ́ pa wá láya mọ́ gbogbo wa létí wa òdì tá à ń gbọ́njọ́ náà lọ́hùn-ún ẹ mọ́ pa wá láya mọ́ ni bàbá ń pariwo ní social media ẹ mọ́ pa wá lọ́mọ mọ́ ẹ mọ́ jí wa gbẹ́ mọ́ ẹ mọ́ gba ránṣọ́ọ̀mù lọ́wọ́ wa mọ́ ẹ dákun òwe Yorùbá ń lọ sọ wípé mọ́ foko bàbá mi dáàlà ńbọ́jọ́ kan náà làákọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni tó lódùmarè ọba ti ṣe fún ni owó ń bẹ o aya ń bẹ ọmọ sì ń bẹ olódùmarè ò sì ní gbà wọ́n láṣẹ Èdùmàrè ẹ dákun kí ni bàbá ń wá bí bàbá bá fẹ́ kó lórílẹ̀‐èdè nàìjíríà tó fẹ́ dé òkè òkun láàrin ọjọ́ kan sí kejì bàbá ó ṣe atẹ bàálù létí ni ọ̀yánu ni bàbá ó dé Germany ẹ dákun kí ló tún kù tírú èèyàn bá ń wá ń bóyá kí bàbá ọmọ ṣe fàájì wọn ni ṣùgbọ́n bẹ́ẹ̀yàn bá nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹ̀ lọ́kàn kò mọ̀ ṣe fi wé o kódà
wọ́n mọ fi ti wọ́n lẹ̀ wọ́n mọ gbọ́ tẹni ẹlẹ́ni ni. Nígbà tá a sì wá rí èèyàn bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, a sì tún wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ tún wá ń bínú wọn. Kódà bí n bá ṣètò mí lẹ́yìn eléyìí, wọ́n dákọ̀ àwọn èèyàn kan tó jẹ́ wípé ara àwọn tó jẹ́ wípé ajé yìí sí mọ́ lórí ni. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀. Àmọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹyẹ méjì tí ẹ jàṣà, wọ́n mọ̀ dákọ̀ àwọn èèyàn ọ̀hún. Kò sì síkú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ́ẹ̀ mọ́ jẹ́ ń tàn yín. Kí ló dé? Olódùmarè ọba ò ní wá ń fojú gbogbo yín hàn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹnìkan wà tí wọ́n ń pè ní Àbàtì, ó kọ òun gan tiẹ̀ ṣáǹdè bákan létí mi. Rúbẹ́nì Àbàtì. Rúbẹ́nì ń bẹnu Bíbélì. Kí ló dé tẹ̀yin wá fẹ́ ya bàbá pòkì? Bàbá sọ pé ọmọ pòkì ọmọdé ni wọ́n máa ń pè ní ọmọ pòkì ni ọ́. Ẹ ń bá gbọ́ Yorùbá dáadáa yóò mọ̀ tún mọ tí mo sọ ọ̀hún. Tẹ́ bá wá sọ pé èèyàn bàbá pòkì, bàbá pòkì, bàbá ọmọ pòkì nu. Kí ló dé tí bàbá Rúbẹ́nì Àbàtì ṣe wá fẹ́ yàgbàyà? Torí pé àgbàyà lèmi lè ka nǹkan bẹ́ẹ̀ kún. Lóòótọ́ mo lérò pé ọjọ́ orí bàbá Rúbẹ́nì Àbàtì yóò ju iye tí mo kakuléètì ẹ̀ sí láàárọ̀ yìí lọ. Torí gbà tí mo kọ́kọ́ ṣètò mi, n ò tiẹ̀ kakuléètì ẹ̀ rárá. Gbogbo èrò mi ni pé bí mo ṣe wojú bàbá òun tó rí wíríwírí bí ojú ọ̀bọ tí ń yàgbẹ́, mo rò wípé bàbá òun ti wọ 80 years, bí 100 ọdún ni. Àmọ́ gbà mo wá wò láàárọ̀ yìí, mo wo ọdún tí wọ́n bí bàbá yìí, bàbá Rúbẹ́nì Àbàtì. Mo rí i pé 1965 sí 1975 ọdún mẹ́wàá nù, sí 1985 20 years, sí 1995 30 years, sí 2005 ó jẹ́ 40 years, sí 2015 ó jẹ́ 50, sí 2025 èyí ọdún tí ń bọ̀ ni bàbá yìí ó pé 60 years. Ẹ dákun, àbájọ wọn ti sọ wọn nílé ayé yìí náà láti máa jìyà wa lọ sọ́run. Bàbá sì wò ó ṣe mí láàánú pé bàbá yìí Rúbẹ́nì Àbàtì, bàbá yìí tí wọ́n bí ní 1965 November ọjọ́ 7 ọdún tí ń bọ̀ ni bàbá yìí ó ṣẹ̀ṣẹ̀ pé 60 years. Ṣẹ́rí bó ti dàbí 80 years nígbà tí bàbá yìí ó bá pé 70. Ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n mọ̀ mú rìn ni. Torí pé ẹni tọ́rọ̀ ẹnu ẹ̀ ò bá ti dá, ẹ̀ ń bá ti níṣẹ́ burúkú lọ́wọ́, ẹ̀ ń bá ti ní iṣẹ́ ẹ̀ka sọ́mọlàkejì, irú wọn bẹ́ẹ̀ ilé ayé yìí ni wọ́n ti kọ́kọ́ máa jìyà wọn kí wọ́n tó lọ sọ́run. Ìdínú tó yẹ kí gbogbo wọn máa ṣe dáadáa nílé ayé. Ẹni tá a bá rí wípé Olódùmarè ọba gbà fún, ó yẹ kí gbogbo wa ó ṣùgbà rẹ̀ ni. Ẹ wá wo orun tí bàbá yìí ń ṣe. Kódà àwọn ọmọ pé irú bàbá yìí láàbà ń bẹ̀, nítorí pé bàbá wò ó fín tá a bá wò ó dáadáa. Bàbá Rúbẹ́nì Àbàtì yìí journalist ni o. Ó sì ṣe politician náà sì ni, TV presenter sì ni, newspaper columnist náà sì ni wọ́n. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá ti léèyàn kan ń ṣòṣèlú, tó mọ́ṣèlú mọ́ṣẹ́, tí wọ́n sì ti pè sẹ́yìn pé ó yá bá wa ṣe nǹkan burúkú fẹ́ni báyìí. Ẹ má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ ni ọ̀hún bá jẹ́ ẹni tó fẹ́ràn owó bíi Rúbẹ́nì Àbàtì, bàbá tá à ń perí ẹ̀ yìí, ẹ má jẹ́ ń tàn yín, yóò ṣe tí ò yóò ṣe. Kódà yóò ta ọmọ ìyá ẹ̀, yóò ta lọ́pọ̀. Ìdínú tá a fi rí nílẹ̀ Yorùbá tó fi jẹ́ wípé àwọn tó jẹ́ pé ó yẹ kí wọ́n tún ṣùgbà bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, kí gbogbo wọn jọ fẹnu ara wa kọ méje, kí gbogbo wọn jọ sọ pé a fẹ́ Nàìjíríà mọ́, kájọ sọ pé Yorùbá nation la fẹ́, kájọ sọ pé òmìnira ara wa gangan làwa gan fẹ́. Òmìnira tá a sì fẹ́ kì í ṣe pé à ń ṣe láláriwo, kì í ṣe pé à ń lòdì síjọba kan o, àmọ́ wàá sọ tá a fẹ́ ni. N tó sì yẹ kó ti tẹ̀ wá lọ́wọ́ ni láti 2014. Bàbá tí ń sọ ìtàn ìyà yìí, bàbá Rúbẹ́nì Àbàtì yìí, tí ń sọ̀tàn Awólọ́wọ̀ nígbà kan, ń sọ̀tàn gbá, ń sọ̀tàn àwo. Àbájọ tẹ́ fi sọ wípé kan tún wá máa ṣe regional government tá a sì mọ̀ pé scam ni. Àbájọ tẹ́ fi ń pariwo one Nigeria tá a sì tún mọ̀ pé scam ni. Ẹ dákun, àti regional government àti one Nigeria àti negotiation, èwo ni è ṣe scam nínú gbogbo ẹ̀? Non-negotiable sì ni, ìtafàwọ̀ dànù ni, no going back ni. Ẹ dákun, irú bàbá yìí ti fi sọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ,
ọ̀rọ̀ tó jẹ́ wípé wèrè gan ò gbọ́dọ̀ sọrú ọ̀rọ̀ báyìí jáde. Kéèyàn ó dédé sọ èèbó fàlàfàlà lẹ́nu pé I consider that statement illiterate. Ṣẹ́ẹ̀rí pọ́pọlọ ti sá fúnru bàbá báwọn. Kéèyàn ó dédé sọrú ẹ̀ sí bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Téè bá ṣe tèmi máa ń gbọ́ lẹ́nu bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé ẹ mọ́ sọ̀rọ̀ ságbà, ẹ mọ́ bọ́ àwọn ọba wa, ẹ jẹ́ àfẹnu ara wa béèrè ń tá a fẹ́ ni, ẹ mọ́ jà fa wàhálà. N ò bá sọ pé ọpọlọ ti sá fún yín bàbá, mo mọ̀ pé bẹ́ẹ̀ bá wo fọ́nrán yìí àwọn èèyàn yín kan ó wò tí wọn ó sì jíṣẹ́ fún yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni, ẹyẹ méjì tí ẹ jàṣà. Bàbá o, statement tẹ́ ẹ sọ ẹ padà withdraw ẹ̀. Bẹ́ẹ̀ bá withdraw ẹ̀ bàbá, ẹ ti forí jálé agbọ́n, ẹ sì ti forí jálé ọ̀rọ̀. Inú mi dùn pé journalist ni yín. Bàbá Àbàtì àbí kí náà ń pè yín, Reuben Àbàtì, ìtẹ́ ẹ̀sọ́ kódà ó jẹnu yín lọ. Kì í ṣọjọ́ orí ni wọ́n fi ń ṣe. Ọjọ́ orí kọ́ ẹ́ńjìnì tó lódùmarè ọba bá gbìn síyàn nínú tó ní ó yá wá rè máa ṣiṣẹ́. Sólódùmarè ọba rán yín iṣẹ́ ni. Sólódùmarè ọba pè yín ni. Bólódùmarè bá tiẹ̀ pè yín ẹ ti padà pera yín. Bàbá Àbàtì, Olódùmarè ọba ńkọ́ ló rán yín iṣẹ́ owó lẹ́yìn ṣe. Ẹ̀yin ń kówó jọ ni ẹ̀ ń kọ́rọ̀ jọ tẹ́ ẹ̀ sì mẹni tí ó na. Ẹ mọlẹ̀ tí ó sòní ẹ sì mọlẹ̀ tí ó mọ́la. Bàbá Reuben Àbàtì, ẹ̀yin ń consider statement olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bíi illiterate statement. Bàbá ẹ ti ṣe ọ̀rọ̀ sọ. Ìtẹ́ ẹ sọ́hun Olódùmarè ọba sì gbà yín lẹ́nu. Bẹ́ẹ̀ ni o. Bàbá Àbàtì, ẹ dákun kí ni olóyè sì sọ tó pọ̀ jù. Nílẹ̀ Haúsá o, lápá ọ̀dọ̀ àwọn vice president Long Kasheem Shettima tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹ̀yin ẹ dákun bí wọ́n bá sọ̀rọ̀ sólóyè Sunday Ìgbòho Òòṣà ṣáà lè rí lára wọn tí ó wà máa sọ pé òun consider statement yẹn bí statement illiterate. Àbàtì, ẹ wò ó dáadáa, ẹ̀yin náà ti mọ̀ pé ẹ̀kọ́ ti fojú mímu hàn. A ti mọ̀ pé ń bẹ lára àwọn tó wá ṣèkọlù sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ṣe mọ̀ pé bí kinní kan bá ń jó lórí omi ni oníbàtà rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò. Àwọn tí wọ́n wá ń jọ́ náà lọ́hùn-ún bí náà ò bá láwo kò lè gòkè odò. Ẹ̀yin ẹ̀ ń bẹ lára àwọn tó jẹ́ pé ó ṣiṣẹ́ náà ń jọ́ náà lọ́hùn-ún ni. Ẹ̀yin lè má tẹ̀lé wọn ni àmọ́ ẹ̀ ń bẹ lára àwọn tó wà lábẹ́lẹ̀ tí ń ṣe. Bí ò bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní mẹ́nu bà ọjọ́ náà wípé olóyè Sunday Ìgbòho ń di kúùkù ni. Wọ́n fẹ́ máa dàjọba arúkọ nìtumọ̀ tẹ́ ń sọ ọ̀hún. Ṣé wọ́n fi ń dàjọba rí ni? Ìjọ olè olóyè Sunday Ìgbòho Òòṣà tó gbébọn kọ́rùn tó bọ́ sáàrin ìgboro Ìbàdàn, bóyá ní Lálúpọn àbí ní Ìwòrò Òdò àbí nílùú kan àbí lẹ́kọ̀ọ́ lọ́jọ́ta tó lóyè Sunday Ìgbòho wá ń sọ pé a fẹ́ gbàjọba lágídí o, a fẹ́ ṣe. Níjọ́ wo ni wọ́n ṣerú ẹ̀? Àti fúnjọba àná àti fúnjọba òní, ìjọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣe bẹ́ẹ̀. Ọwọ́ atọ́ sí yín lẹ́nu báyìí, ó wù yín kẹ́ ẹ la ẹnu yín báyìí, kẹ́ ẹ ṣèpàdé gbàgà, kẹ́ ẹ wá sọ wípé I consider that statement illiterate. Ẹ withdraw ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Kí lolóyè ṣe fún yín gan? Kí ni bàbá yìí ṣe fún gbogbo yín pátápátá? Ẹ̀yin bẹ́ẹ̀ náà làwọn kan, wọ́n lọ rèé kí wọn. Gbogbo ìgbà tá a fi ń ṣe struggle, wọ́n lọ sílé wọn, wọ́n lọ rèé kí wọn, wọ́n fíṣìtì wọn. Olóyè tún bá wọn ṣe pọ̀. Olóyè sọ fún wọn gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe, ìrìn tí wọ́n fẹ́ rìn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn la tún gbọ́ oríṣiríṣi fọ́nrán níta wípé wọ́n ní ìgbéraga, wọ́n á máa ṣe gbá báyìí, wọ́n á máa ṣàwó báyìí. Kí la fẹ́ fi léyìí gbà? Ẹni tó ń jà fún wa, ẹni tó jẹ́ wípé àwọn ni wọ́n stop kí wọ́n máa pààyàn nípakúpa ní gbogbo agbègbè Ọ̀yọ́. Tẹ́yìn ń pariwo pé ẹ lọ́mọ ogun lọ́tún, ẹ lọ́mọ ogun lósì, ẹ kọ́ ọmọ ogun yín jáde káwọn ọmọ ogun yín ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá. Ìbáwọn Fúlàní sì ń bẹnu gbó wa, wọ́n sì ń ṣọṣẹ́ lójoojúmọ́, wọ́n ń kidnap, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Kí lẹ̀yin rí ṣe sí? Olóyè ti ló kọ̀. Ẹni tó jẹ́ pé gbogbo àgbáyé ńlọ́mọ̀ wọ́n ni o. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín, kì í ṣe Ìkẹjà nìkan ni wọ́n ti mọ̀ wọ́n. Kì í ṣe Allen Avenue nìkan ni wọ́n ti mọ̀ wọ́n. Kì í ṣe Èkìtì nìkan, kì í ṣe Oǹdó nìkan. Kì í ṣe pé ká lọ mọ rèé pàpè jẹ ká wá ṣe bí mo ṣe ṣe yìí. Ká wá mọ ṣojú báyìí, ká mọ gbéraga, ká mọ fọ́n tá, ká mọ fọ́n tó. A fẹ́ ṣe báyìí, a fẹ́ ṣe gbá báyìí, a fẹ́ ṣàwó báyìí. Owó lẹ fi ń kó jẹ Nàìjíríà. Àbájọ tí gbogbo yín fi ń fara mọ́wọ́ Nàìjíríà. Ẹ fẹ́ káṣírí yín ó tú. Ibi tẹ́ ẹ sì ti ń jẹ ẹ fẹ́ ó dúró. Ẹ dákun o, èló ni wọ́n ń san fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lábẹ́ Nàìjíríà?
èló nílẹ̀ Yorùbá èló ni wọ́n ń san fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá o. ẹ ti mọ̀ pé abínibí ọ yàtọ̀ sábílítì k'Olódùmarè ọba rán ìdá k'Olódùmarè ọba rán ìdá ńṣẹ́ ọ yàtọ̀ sí kéèyàn ó ránra ẹ̀. ẹ̀yin lẹ̀yin ránra yín ẹ sì tún bínú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àmọ́ Olódùmarè ọba ìwà ń régi mọ́ yín lẹ́yìn. ìjókíjó ń jó aṣínwín ayọ̀káyọ̀ láyọ̀ wèrè. gbogbo ẹni tó bá sọ wípé òun ọmọ bínú olóyè àbílẹ̀ Yorùbá kò ní gbòmìnira ẹ má jẹ́ ń tàn yín o. wọ́n jó dé Pọ́tà wọ́n jó d'Àbújá wọ́n gbàbàdàn lọ wọ́n dẹ́kọ̀ wọ́n sáré fẹsẹ̀ kan yabi tèmi náà ti wá lọ́sùn wọ́n wàá gba Èkìtì lọ wọ́n dòǹdó wọ́n dé Kwara gbogbo ilẹ̀ Yorùbá wọ́n dé wọ́n wàá padà sàbújá nígbà wàá kó l'Àbújá o wọ́n wàá nà tán gbọ̀nà ṣán wọ́n kírọ́ọ̀sì sí orílẹ̀-èdè míì nù wọ́n lọ́nu bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ ti gùn. Arise News Arise ẹ̀yin lẹ́gbẹ́ interview Àbàtì tó fi ń sọ̀rọ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Arise ṣe mọ̀ọ́mọ̀ ní àbó ṣèèṣì ẹ bá mọ tẹ́ ẹ bá ń ṣe o. Arise ẹ bá mọ tẹ́ ẹ ń ṣe o ẹ má dá wàhálà alẹ́ o. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà iṣẹ́ ni téèyàn kan máa dédé tẹ̀ lójúmọ́lẹ̀. bàbá Àbàtì ọ̀rọ̀ tí Àbàtì sọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ bàbá àwọn padà rí fáàṣì ẹ̀ kọ́dà àwọn ọ̀tí ẹ̀ mọ̀ pé bàbá àwọn ò tí ì ju 60 years lọ. ẹ wá wò ó bó ṣe rí bí ọmọ 90 years ẹ ti mọ̀ pé Olódùmarè ọba ní ti ń fìyà jẹ láti ìsìn lọ́nu bí ọba sì ṣọ́ra àtúnṣe sì wà o. tèmi kọ́ ní ìdájọ́ o ìdájọ́ ń bẹ lọ́wọ́ Olódùmarè ọba. mo sì tún ń padà bọ̀ bàbá Àbàtì o ẹ withdraw statement tẹ́ ẹ sọ. ẹ̀yin olólùfẹ́ mi ẹ gbàpò tí yín di ẹ lọ rèé máa ṣe tẹ́ ẹ bá ń ṣe. Àbàtì ọkàn fẹ́ bara ẹ̀jẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni nítorí owó tí ń gbà ọ náà ti ń kówó jẹ àṣírí gbogbo yín ó sì padà túgbẹ̀yìn náà ni. bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ ní tẹ́ ẹ fẹ́ kó wáyé o Yorùbá nation tẹ́ ẹ fẹ́ ó dúró ojú ó padà tì yín gbẹ̀yìn ni o. tó ẹ ṣe mo dúpẹ́ o mo tún ń padà bọ̀ ẹ ń bá ní mọ́ bọ̀ n ó wàá dé wọn ní débó nítàn láṣẹ Èdùmàrè. ẹ jẹ́ ọ̀dàlẹ̀ báyìí gbogbo wọ́n tẹ̀délẹ̀ lérí o ẹ̀yin tínú yín bá mọ́ ni o ẹ kú kalẹ̀.